أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا واجعلنا مسلمين لك ومن ذرياتنا أمة مسلمة لك وارنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين. صلوا على النبي الكريم عليه وسلم. اجاك يا يوم النبي محمد صلى الله عليه وسلم. gbẹni fẹ́ gba orí lọ́dọ̀ Ọlọ́run ẹ jẹ́ àna wa sókè ká ní sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. èyí tí ń bẹ ńlẹ̀ tẹ́lẹ̀ àfẹ́ kọ́lọ́hún fọwọ́ àbúrú kan ẹ jẹ́ àní sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. adáwọ̀pẹ́ fún Ọlọ́run. alhamdulillah. ọba tó ní ẹ̀mí ẹ̀dá lọ́wọ́ gígùn rẹ̀ àti tó kúrú kò ṣẹ̀yìn Ọlọ́run. Allah. gbogbo mo lè fa ẹ̀mí gùn èèyàn ò lè fà á gùn títí dásìkò tọ́lọ́run bá ní kó gùn dànù. wọ́n á ní ta ni ká kí ṣẹ́ni tí ń rìn lórí omi ni ká kí ni àbẹ́ni tí ń rìn nínú atẹ́gùn àbẹ́ni tí ń rìn nínú iná tí náà òjò wọ́n ní gbogbo wọn pátá wọ́n ní ẹ̀pa wọ́n tiẹ̀ mọ́ kí wọn. wọ́n lẹ́nìkan ní kẹ́ ẹ kí wọ́n lẹ́ni tí ń rìn nínú ayé tí wọ́n ń gbé nǹkan ṣe tí nǹkan ò sì ṣe. Allah. nítorí pé ìmọ̀ ṣẹ̀mí nínú ayé yìí kí nǹkan kan sì mọ̀ ṣe èèyàn kéèyàn máa wá ka ọdún kéèyàn máa ka ọjọ́ wàláhì orí Ọlọ́run ni. Allah. òwe ní bá mọ̀ pé Ọlọ́run ṣoore fóun kó ní Allahu akbar. Allahu akbar. akí Ọlọ́run bá ti mọ̀. Allah. ẹ̀dá kan ò lè kí Ọlọ́run bọ́lọ́run ti tó. bí bẹ́ẹ̀ kọ́ yóò jẹ̀bi ara ẹ̀ yóò jẹ̀bi àwọn èèyàn. àwa tọrọ ìkẹ́ àti gẹ̀fà nàbí wa Muhammadu. sallallahu alayhi wa sallam. mo kí gbogbo àwọn ẹni Ọlọ́run tí wọ́n ṣiṣẹ́ lára wa. àwọn tòní àwọn kan ń bẹ nínú wọn bí yẹn bá kọlù wọn àwọn tàná ló kọlù nítorí wípé aṣọ wọn tí wọ́n bọ́ọ̀lẹ̀ làwọn tòní yìí náà gbé. nígbà tó jẹ́ wípé gbogbo ọ̀nà tá à ń tọ̀ yìí náà àwọn kan náà ni wọ́n da ọ̀nà yìí. gbogbo àwọn katapila wa tí wọ́n da ọ̀nà wa Ọlọ́run dákun jọ̀ọ́ bá wa ṣàlékún ìkẹ́ àti ìkẹ́ wọn. àmín. àwọn tí wọ́n ń bẹ lórí èpè lónìí Ọlọ́run bá wa lọ́rẹ̀ ẹ̀mí wọn. àmín. ìjókòó yìí ìjókòó àwọn mọ̀yànmọ̀yàn ni ìjókòó àwọn àgbàlagbà ni ìjókòó àwọn àkàndá ìjókòó àwọn ẹni ẹ̀ṣà ni. àmọ́ ká tó kí bàbá wa ọlọ́jọ́ bí òní gbogbo àwọn àgbàlagbà tí wọ́n bẹ́ ń kalẹ̀ Maulana Al-Arifu Billah. adamallahu hayatahu. Ọlọ́run jẹ́ àrí yín pẹ́ o. àmín. Ọlọ́run mọ̀ ṣì yín lọ́nà o. àmín. Ọlọ́run tó ti kẹ́yìn mọ́ lóhun ò kẹ́yìn mọ́ o. àmín. gbogbo ẹ̀yin bàbá mi lẹ́gbẹ̀ẹ́ bàbá wa Al-Arifu Billah. adamallahu hayatahu. bàbá wa ìmáàmù ọmọ le mo kí yín tọ̀wọ̀tọ̀wọ̀. adamallahu hayatahu. níbi tó ti ń kó nǹkan jẹ gangan nu. gbogbo tẹ́ ń rí jẹ Ọlọ́run níjó tán bẹ́ẹ̀. àmín. yóò mọ̀ pọ̀ sí ni. àmín. mo kí gbogbo ẹ̀yin àfáà mi Maulana Sheikh Al-Hafiz mo kí yín púpọ̀ Abdul Hafiz Ọlọ́run bá ń kí yín. ọlọ́mọdé ó bàjẹ́ sá. àmín. mo kí gbogbo ẹ̀yin bàbá mi lẹ́gbẹ̀ẹ́ wọn bákan náà mo wá kí Maulana Al-Abrar mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ tàpọ́nlé tí ìmọ̀ tàlùbáríkà ti tẹríba ẹni tí bàbá Al-Abrar bá kọ́lẹ̀ tán bá ní mi ò bá ṣe mọ́ èmi ò rẹ́ni tó tún lè bá ṣe o wọ́n mọ̀ yẹn bá ṣe púpọ̀ wọ́n sì da púpọ̀ Ọlọ́run ò ní bá yín jẹ́. àmín. mo kí gbogbo ẹ̀yin bàbá níkàlẹ̀ Maulana Alhaj Mikael tí n bá ṣe mistake àti ọmọ ìyá wọn Akin ọba tó rán yín iṣẹ́ sáwọn ẹni Ọlọ́run tó sì ní ẹ máa jẹ Ọlọ́run ní lóhùn rán yín iṣẹ́ mọ́ o. àmín. gbogbo náwó pátá tó bá ná owó rẹ̀ ibi tó bá wù kó náà sí ni ìhàlẹ̀ ni wá sí pé bó náwó rẹ̀ sí owó rẹ̀ ni ẹnìkan tó lè bí léèrè náà lọ́lọ́hun. àmẹ́ni tó bá ná sí tọ́lọ́hun dandan ni ká kí owó rẹ̀ ni wọ́n ní kẹ́ ẹ ṣe fíṣẹ̀ fi láì ṣe owó rẹ̀
owó rẹ̀ ni Ọlọ́run dẹ̀ ní béèrè ọ̀rọ̀ owó yẹn lọ́wọ́ tiẹ̀ náà ni ó ti béèrè àmọ́ bá tó ní kẹ́ ẹ lè ná dáadáa kò ní tán lágbára Ọlọ́run àmín yóò mọ̀ pọ̀ sí ni o àmín níjọ́ tọ́lọ́run bá ní kó lówó mọ́ dolòṣì olówó tí yín ò ní dolòṣì àmín níjọ́ tọ́lọ́run bá ní mo gbà lọ́wọ́ ẹni tó ti ní tẹ́lẹ̀ Ọlọ́run ní gbà tó wọ́n yín àmín wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. bàbá níkàlẹ̀ mo kí Maulana al-Imam níkàlẹ̀ mo kí gbogbo ẹ̀yin ìyá gbogbo alápapọ̀ Ọlọ́run tó ní ká wá bá àfa wa ìdùnnú ò ní wọ́n ẹnì kankan. àmín ya Allah. ọgbẹ́ ni Ọlọ́run bá dá láre nínú ayé ní máa ń rántí ọjọ́ òbí ẹni Ọlọ́run bá ti pa tì síbì kan kò ní rántí ọjọ́ òbí rẹ̀ kí bàbá wa ọlọ́jọ́ òbí òní. adamallahu hayatahu. lábẹ́ pé mò ń palẹ̀ máa ti kí wọn lọ́wọ́ ni bàbá wa gbà wọlé. Ya imaman hadha fadila. Hayyakallahu ta'ala. 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 Wọlé Maulana gbà. Mani azafa as-salati. Adamallahu hayatahu. Gbogbo tí ń jẹ́ àpẹẹlẹ pátá mo fi kí n máa wí tó ń wí. Ya imamani hadha fadila. Hayyakallahu ta'ala. Aṣọ yìí Ọlọ́run níjó fàyà. Ya imamani hadha fadila. Ó ti ń yẹ ikú gbà kò ní yẹ ẹlẹ́ fún yín. Hayyakallahu ta'ala. Ya imaman hadha fadila. Hayyakallahu ta'ala. Ya imaman hadha fadila. Hayyakallahu ta'ala. Maman hadha fadila. Hayyakallahu ta'ala. Ya imaman hadha fadila. Hayyakallahu ta'ala. Ya imaman hadha fadila. Hayyakallahu ta'ala. Ya imaman hadha fadila. Hayyakallahu ta'ala. Mo kíkàlẹ̀ Maulana Sheikh Al-Jalil Al-Mujillu ẹni abiyì tí wọ́n tún máa ń gbé yìí fún àwọn ọmọ lẹ́yìn wọn. Allah. Báà mi àgbà olówó lágbà as-salati. Adamallahu hayatahu. Ọba tó ti fi orúkọ ròyìn àpadà sí aburú àti ìgbà Ọlọ́run ní gbé báyìí. Àmín. Ọlọ́run ti ṣe yín ní sọ̀rọ̀sọ̀rọ̀ látàná tó fi dòní Ọlọ́run ò ní gba ọ̀rọ̀ lẹ́nu yín. Àmín. Mo kí yín tọ̀wọ̀tọ̀wọ̀ tàpọ́nlé Ọlọ́run jẹ́ àrí yín pẹ́. Àmín. Wá fẹ́ kí bàá mi ọlọ́jọ́ bí òní. Adamallahu hayatahu. Àmọ́ kí n lè rí bí nara inú mi ó dùn púpọ̀ gbogbo ohun tí ẹ gbà lẹ́ẹ̀kan lówó kò náà ń bá ń kó lẹ̀ wọ́n bá ń kó sí àpò bàbá àwọn ni wọ́n ń ṣe ọjọ́ bí lónìí. Mo dẹ̀ fi bàbá lágége bẹ bàbá èyí fẹ́ kẹ́ ẹ gbà gbogbo owó náà gbogbo tó wà kó jẹ́ ẹ kó sápò wọn. Mo fi bàbá lágége bẹ̀ yín ànàkùnrin tẹ́ ẹ bá gbà inú mi ò ní dùn ànàkùnrin tẹ́ bá fẹ́ kí n jù báyìí lọ ẹ gbà tẹ́ bá fẹ́ kí n jù báyìí lọ ẹ gbà. Mo kí yín tọ̀wọ̀tọ̀wọ̀ mo kí iṣẹ́ Ọlọ́run lára yín. Adamallahu hayatahu. Aya kan bẹ òun níbi kí Suratu Rahman. Ar-Rahman. Allama al-Qur'ana. Khalaqal insana. Allamahu al-bayan. Ọlọ́run ní Ar-Rahman èmi mò ń jẹ́ bẹ́ẹ̀. Ar-Rahman. Sẹ́nìkan tí ń jẹ́ bẹ́ẹ̀ lẹ́yìn mi. Allama al-Qur'ana. Èmi mo fi ìmọ̀ mọ́ Ànábì Muhammad. Khalaqal insana. Èmi mo dá ọmọ ènìyàn. Allamahu al-bayan. Èmi mo wá kọ́ ọmọ ènìyàn ní àlàyé. Allamahu al-bayan. Ìmọ̀ tẹ́ ń rí yẹn ọba ni o. Àmọ́ adé orí ọba tí
tí ń jẹ́ ìmọ̀ òun làlàyé. Allamahul bayan. tó lè wù kó o mọ̀ pátá ẹni tó lè ṣàlàyé ẹ ju ọ lọ o. Allamahul bayan. tó bá sì mọ̀ pátá tó o bá lè ṣàlàyé rẹ̀ o mọ̀ náà ni. Allamahul bayan. ohun tó lọ́hùn fún Sheikh Jaqmal tó kọjá tẹgbẹ́ òun náà làlàyé. Allamahul bayan. tí wọ́n bá ń ṣàlàyé ọ̀rọ̀ báyìí bí kí wọ́n má dákẹ́ mọ́ ni. Allamahul bayan. ẹni ò tí ì pẹ́ lórí ọ̀rọ̀ tẹ́ fi ní ẹgbà fèrè lẹ́nu rẹ̀ àlàyé ni ò já. Allamahul bayan. Sheikh Jaqmal ló mọ̀ lo 2 hours báyìí ẹnìkan kò sí nímọ̀ pé wọ́n ti pẹ́. Khalaqal insana allamahul bayan. ọ̀dà ni kéèyàn ní lágbájá òun mọ kéwọ́ ẹnu rẹ̀ kan dùn ní ẹnu rẹ̀ tó dùn yẹn náà oore ni. Allah. torí Ọlọ́run ò kí ń fún èèyàn lásán ní ẹni tọ́lọ́run ò bá fẹ́ ṣoore fún kò kí ń fún lálàyé. tó bá fún yàn ní bàyánu pé lágbájá lè ṣàlàyé ẹ̀rọ àwọn ajá lóyìnbó táwọn ajá tó yìnbó ń kọ́ nísìn wọ́n ti ní ìmọ̀ bí èèyàn àmọ́ wọn ò lè ṣàlàyé bí èèyàn. ní táwa fi yàtọ̀ sí wọn nu àlàyé lẹ fi yàtọ̀ ọ̀rọ̀ tí ń gbénu yẹn ó ń gbénu ẹlòmíì náà o àmọ́ kò lè sọ. Allamahul bayan. Ọlọ́run kẹ́yìn tẹ́ ẹ bá sọ yóò sì mọ dùn létí tẹ́ ẹ bá ṣàlàyé ẹ̀ yóò sì yéèyàn bẹ́ẹ̀ bá júwe nǹkan tí ò bá yéèyàn nǹkan yóò tún lè yéèyàn mọ́. Sheikh Jaqmal bá mú nǹkan jáde nínú òkùnkùn báyìí tọ́wọ́ bẹ̀rẹ̀ sí ní júwe rẹ̀ lọ́wọ́ kan náà kó tó wo fídíò náà tó ti wà láwọn ti yé mi mo ti mọ tó ń sọ mo ti. Allamahul bayan. ẹni yóò sì mú nǹkan nù mọ́lẹ̀ báyìí kò sì ní rí júwe fún wa. Allamahul bayan. Ọlọ́run ló nù yín lágbọ́yé ó wá fi àlàyé kún ọ̀rọ̀ tẹ́ ẹ sọ tí wọ́n ní Jaqmal ló sọ wá kó jẹ Ọlọ́run ò ní jẹ́ ẹ sọ sáà. Àmín. ìta èèyàn ńlá lèèyàn ti ń sọ̀rọ̀ ńlá ẹ yìí pé mo múwèé dání ni mo dìídì ní mẹ́sẹ̀gì nítorí pé mo mọ̀ yín ní ẹlẹ́kọ̀ọ́ tí ń tẹ̀lé orí pa Sheikh Adamu. Rahimahullahu ta'ala. nínú ìlànà Sheikh Adamu tí Sheikh Adamu gbé kalẹ̀ nínú tírà wọn wọ́n ní mò ń pe gbogbo ẹ̀yin imams pátá wípé ẹ jẹ́ kí kútúbà jímọ̀ yín ẹ jẹ́ ó máa dá lórí ọ̀rọ̀ tí bá ń lọ. tẹ́ ẹ bá pe Sheikh Jaqmal lóde kódà kó jẹ́ òde èkó mọ́ ẹ rí wípé wọ́n ń sọ̀rọ̀ nípa tí ń lọ ni wọn ò ní sọ̀rọ̀ ní bí òde yẹn ṣe tó wọ́n ń sọ ọ̀rọ̀ tí ó máa bá gbogbo ayé rìn wọ́n ń sọ ọ̀rọ̀ tí ó máa túmọ̀ pé ẹni yìí máa ti ń lọ nínú ìgbà. bàbá wo ti ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí a rí ọ̀rọ̀ Ramani àtọmọbìnrin tọ́pa àwọn èèyàn wá sọ̀rọ̀ gan wọ́n fún ọ̀rọ̀ náà lóyún ọ̀rọ̀ náà sì bímọ. Allah. àmọ́ ní tèmi rí ń bẹ̀ ni wípé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ táwọn èèyàn ń sọ bàbá pírọ́blẹ́mù ni wọ́n ń sọ̀rọ̀ nípa ẹ̀ díẹ̀ nínú àwọn èèyàn ni wọ́n sọ̀rọ̀ nípa solution. Allah. èyí tí mo sì fẹ́ wí yìí Mawlana Sheikh Adamu Rahimahullahu ta'ala. wọ́n kọ tírà kan wọ́n pè ní al-islamu al-yawma wa gadan fi Nàìjíríà ìsìláàmù lónìí àti lọ́la ní Nàìjíríà. bàbá wa ń sọ níbi mọ̀kọ́dímọ̀ ọ̀rọ̀ àkọ́kọ́ sọ tírà náà ní ọdún 1948. bàbá wa ń sọ ń bẹ̀ wípé tí n fẹ́ sọ yìí wọ́n lè ní ó ju ẹnu mi lọ wípé ọ̀la ní sọ̀rọ̀ nípa èyí bàbá níta bá ti rí àná ta rí òní àwa sopọ̀ àwa fi àná àtòní yìí àwa fi júwe bọ́lá òṣèré. bàbá wa fẹ́ parí ọ̀rọ̀ náà wọ́n wá mú àyá Al-Qur'ani kan wá àyá náà lèmi náà wá yálò lónìí. In uridu illa al-islam mastata'tu. bàbá ní tí mo kọ yìí mi ò kọ́ nítorí káyẹ̀lẹ̀ ní Ádámù ti di màláìkà tí ń gbà wá yìí o. In uridu illa al-islam mastata'tu. mi ò sì kọ́ nítorí kẹ́lẹ́ bàbá ní Ádámù nìkan náà ló lè kọ̀wé ẹ̀. In uridu illa al-islam mastata'tu. mo kọ́ láníyàn wípé mo fẹ́ tún nǹkan ṣe ni o. Wa ma tawfiqi illa bàbá ní billahi. tí n bá sọ tó bá bọ́ sójú ẹ̀ Ọlọ́run ló ní kó bọ́ sójú Wa ẹ̀. ma tawfiqi illa èyí tẹ̀mí billahi. náà fẹ́ wí lónìí níwájú bàbá wa àgbà Atayese èmi náà fẹ́ wí lódiwọ̀n wípé èmi náà ń tẹ̀lé orípa Sheikh Adamu. Wa ma tawfiqi illa èyí tí billahi. n bá wí láyè yìí tó bá ṣe kò ń gẹ́ ẹ̀tọ́ Ọlọ́run tà nábì Ọlọ́run ló ní wí. Wa ma tawfiqi illa billahi alayhi tawakkaltu. wá ilé. Ihuni. èyí tí bá sì wí tó bá tako làákàyè tó tako tọlọ́run ẹ gbà wípé làákàyè mi ni ò pé. àwọn èèyàn wá sọ̀rọ̀ tó pọ̀ lórí ọ̀rọ̀ yìí. Wal aqwalu fi hadhihi al-hadisati mutanawwi'atu. ọ̀rọ̀ táwọn èèyàn sọ pọ̀ àmọ́ nínú ẹ̀ mí ni ha. Minha man jala hadhihi al-hadisata sababan li sabbi lorin wa aliha. àkọ́kọ́ ni pé ńgbà tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀
ara wọn tí wọ́n ń fi ìṣẹ̀lẹ̀ yìí wọlé sí Ìlọrin lára wọ́n wọlé wọ́n ń jáde wọ́n wọlé wọ́n ń jáde kódà mo rẹ́ni tó sọ wípé wọ́n sì mọ̀ kọ́ wípé Ìlọrin ni wàláì Ìlọrin ni ìlú tó súnmọ́ àlùjànnà tó jìnnà síná ẹnìkan bá tún wí bẹ́ẹ̀ látòní lọ rárá a ní fi torí wípé pírọ́blẹ́mù kan jáde lára wa ká wá tún fi pírọ́blẹ́mù sọ́ọ̀vù pírọ́blẹ́mù ni kò sọ wípé gbogbo ọmọ Ìlọrin pátá nísìn ẹni bí ni wọ́n alápàtà ni wọ́n. Mini amanjala adil hadisata. torí pé Ìlọrin tán ni ó súnmọ́ àlùjànnà yìí kò bẹ̀rẹ̀ lórí Ìlọrin. Sababan lisabiri Ìlọrin wàhálìá. Amẹ́ríkà ń jò ní mo wá dé sí ìlú kan wọ́n ń pè ní Florida yìí orúkọ tí wọ́n máa ń pè lọ́dọ̀ tiwọn òun náà ni paradise on earth àlùjànnà lórí ilẹ̀. tẹ́ ẹ bá dé Misra àwọn náà ó tún pè Egypt ní jannatullah ìfi àdìyí àlùjànnà Ọlọ́run lórí ilẹ̀ rẹ̀ ń túmọ̀ wípé alára ní ń gbé ara ga. tẹ́ bá dé Mọ́kà náà ó tún sọ pé àlùjànnà nìyà yín. tẹ́ bá dé Mọ̀dínà ó sọ pé àlùjànnà nìyà yín. kí Ìlọrin sọ pé àwọn súnmọ́ àlùjànnà ìtọ́fẹ́ súnmọ́ ni wọ́n pè mọ́ra wọn. Mini amanjala adil hadisata. pírọ́blẹ́mù kan ti wá jáde nù kì í ṣe solution rẹ̀ ní kẹ́ ẹ fi torí ẹ̀ mọ́ táàgì gbogbo ọmọ Ìlọrin ní Sábàbà lisabi Ìlọrin wàhálìá. solution rẹ̀ ni wípé ẹni tó ní problem ẹ solve ẹ̀ ẹ sì máa move on lọ kò síbi tẹ́ ẹ ti máa réyàn gidi tẹ́ ẹ ní réyàn burúkú. Allah. bẹ́ẹ̀ dé Mọ́kà náà ẹ pàdé àwọn ṣètọ́nù bẹ́ẹ̀ kò sì ní já ọlá Mọ́kà bọ́ lójú wa gbogbo ìwọ tíṣẹ̀lẹ̀ yìí bá já ọlá Ìlọrin bọ́ lójú rẹ̀ a jẹ́ ipò fẹ́ kàn bínú Ọlọ́run. Mini amanjala adil hadisata. kó la ti máa ń fi èèyàn kan jọ́ọ̀jì gba èèyàn. Sábàbà lisabi Ìlọrin wàhálìá. wọ́n rí pé a kàn tún dákún pírọ́blẹ́mù yẹn ni wọ́n lè lómi lọ sọ pé Ìbàdàn ló ta orí sí Ìbàdàn ibo lórí wà lọ́dọ̀ yín a lè fi torí ẹ̀ máa táàgì ìlú kan bí ò ti yẹ kò sí ìlú tí ò ní tiẹ̀ pírọ́blẹ́mù wa ni a ti claim ẹ pé pírọ́blẹ́mù Ìlọrin ni àmọ́ kì í ṣe solution rẹ̀ ní kẹ́ ẹ wá sọ pé gbogbo Ìlọrin pátá wọn ò dáa. ọ̀wọ́ ẹlẹ́ẹ̀kejì. Mini amanjala adil hadisata. tẹ̀lé mi kíákíá. Madikholan lilhujumi ala taifatin mina tawaifi sufiyati. ọ̀wọ́ ẹlẹ́ẹ̀kejì tí mo tún rí táwọn èèyàn ń sọ ń pa rẹ̀ òun náà ni pé àwọn kan tún fi ọ̀rọ̀ yẹn wọlé sáwọn oníṣúfì lára nígbà tí wọ́n rí tó gbé bàǹdírì dání wọ́n ní àwọn wo ló máa ń gbé bàǹdírì dání àwọn Kọ̀dìríyà ẹlòmíràn bẹ̀rẹ̀ sí ní kọ́mẹ́ǹtì ẹlòmíràn bẹ̀rẹ̀ sí ní ṣe fídíò ẹ̀yin Kọ̀dìríyà ṣé ẹ ti rí afẹ́fẹ́ ti fẹ́ àti rí fùrọ̀ adìyẹ ó lè ṣe wáàsí fún wa nísìn kó wá fi ọ̀rọ̀ apààyàn wọlé kó wá ló fẹ́ ta oníṣúfì jí wọn ò ní gbà lọ́wọ́ rẹ̀. Allah. torí pé wọ́n béèrè lọ́wọ́ ẹ pé nínú àzìkáàrù àti nínú àwòrádù èwo ni apààyàn wà ń bẹ̀ ẹlòmíràn tún fi yẹn wọlé sí oníṣúfì lára ó wọlé ó jáde ó wọlé ó jáde ṣe rí wíwọlé yẹn náà pírọ́blẹ́mù ni pírọ́blẹ́mù tiwa ni wípé ọmọ yẹn gbé bàǹdírì dání àgbà bẹ́ẹ̀ àmọ́ kì í ṣe solution rẹ̀ ní ká wá tààgì ẹ̀ mọ́ ìjọ kan ká gbà wípé bá a ti rápàyàn nínú ẹni tó gbé bàǹdírì dání náà a rí apàyàn nínú ẹni tó ń lo táì náà. Allah. a rí apàyàn nínú ẹni tó ń ṣe fọgá. Allah. a rí apàyàn nínú bábà. Allah. apàyàn wà káàkiri ni ká tààgì ẹ̀ mọ́ súfí lọ́nà kan sí méjì tó kù díẹ̀ káàtó ni kódà kó bá jẹ́ Tìjàníyà tó bá wà ń fọkàn rò pé àwọn Kọ̀dìríyà yìí tó ń kọ́ wọn nu a jẹ́ wípé súfì tó ń ṣe yẹn gan òye wọn náà nù tó bá jẹ́ pé alùsùn náà ni ìwọ náà rò pé ṣé ti wá rí nísìnyí bọ́ ṣe ń pààyàn lọ́dọ̀ tí náà à ń gbúrò nǹkan míì náà tí ò ṣe sọ síta kò sí ọjà tí mo ń kún láyé tí kì í ní wèrè nù o. Allah. àfi tẹ̀ bá ti dá wèrè ọjà yẹn mọ̀ ni o lábẹ́ gbogbo àwa tá à ń jọ́ọ̀jì ọmọ yìí náà nísìnyí apààyàn náà ṣàṣìkò ṣe bá ṣe rí o tí ì tú ni àwọn apààyàn náà ń kọ́mẹ́ǹtì lórí ọ̀rọ̀ apààyàn oníkálukú wa wá dẹni re níbi fídíò níbi kọ́mẹ́ǹtì tó ìfà ẹ mọ́ táàgì ẹ̀ mọ́ ìjọ kan a ti gbà pé pírọ́blẹ́mù ni pé ó gbé bàǹdírì dání pírọ́blẹ́mù ni pé ó lọ wàzífà wa àmọ́ wàzífà wa ò dọ́kan rẹ̀ ó dà gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run kan ni ó ní ẹyẹ kan tí máa ń bá wọn ṣe la ilaha illallah ní gbogbo ọjọ́ Jímọ̀ bá mi àgbà táyé ṣe ó wá dijọ́ kan ajá kan wá bẹ́ lu ẹyẹ yìí wá ń gbìyànjú àti gba rẹ̀ lọ́wọ́ ajá yìí kò wá rí rẹ̀ gbà wòlíì Ọlọ́run náà wá ń wo ẹyẹ yìí bí ti ń dú rẹ̀ títí tẹ́mi rẹ̀ fi bọ́
nígbà tẹ́mi ẹ bọ́ ọjọ́ kejì wòlé ọlọ́yin wa ń sunkún ọjọ́ kẹta ń sunkún ọjọ́ kẹrin àwọn bàbá kí ló wá lè tó báyìí ẹjẹ́ ara ẹyẹ mi fún yín ó ní ọ̀rọ̀ ẹyẹ yẹn ń pa mí lẹ́kún ni wọ́n ní kí ló dé gan ó ní ti ń pa mí lẹ́kún bẹ́ẹ̀ ni wípé gbogbo ìgbà ni mo ń bá wa ṣe la ilaha illallah ọlọ́jọ́ wa dé kò wá rí la ilaha illallah wí gbogbo bí ajá yẹn ṣe ń fà sọ́tún fà sósì kò rí gbólóhùn yẹn wí ń túmọ̀ pé gbólóhùn yẹn ò dọ́kan rẹ̀ ó kàn ń wí nítorí pé à ń wí ni ẹlòmíì kò bá yín ṣe wàzífà kò rí ibì kankan lọ ni kò ní interest nínú wàzífà ó fi nájú ni kò ní interest nínú gbogbo tẹ̀ ń ṣe yẹn ó kàn wọ́n pé ẹjẹ́ àtẹ̀lé yín lọ ni bẹ́ẹ̀ bá fẹ́ lọ wáàsí nísìnyí ẹlòmíì wà kò ní interest nínú wáàsí yín ó kàn máa ní ẹ̀wò níbo lẹ́ ń lọ wáàsí ẹgbẹ́ mi dání kẹwàá gbé ẹnìyẹn dé wáàsí nísìnyí kó wá wọ̀ ọ̀daràn kẹwàá ní a sì ń rí lẹ́yìn lágbájá ẹ̀mí rẹ̀ lè mọ̀ sí ibi tá à ń ṣe ó kàn lè mọ̀ tẹ̀lé wa lọ ni. ẹlẹ́ẹ̀kẹta. miniya manjala adihile hadisata furusata le akilila miliulamayi. kàdàdà furusata. le akilila miliulamayi. àwọn kan wá seize the opportunity yẹn àwọn problem ẹlẹ́ẹ̀kẹta nu àwọn yẹn wá ń fi ọ̀rọ̀ yẹn wọ́n fi ń yọ sí àwọn àfà ẹ bá kí wọ́n sọ pé oníkálukú yín ń wá opportunity ni kò sí bó tilẹ̀ wù kó dáa tó àwọn kan ń ṣọ́ ẹ o báàmì àgbà ṣé o Jaqmal ọlọ́run járe yín pẹ́ o nígbà tí wọ́n ṣe fídíò ń jó ní nípa mi wàláì mo wá dá ẹkún sunu yàrá pé ọlọ́run mọ́mọ́ fàmílì àwọn tí wọ́n ń ṣọ́ mi lọ́wọ́ bẹ́yìn tí ń rí dáadáa yìí wàláì àwọn kan ń ṣọ́ yẹn ni o tí wọ́n mọ̀ wá ọjọ́ tí ó sọ̀rọ̀ kan tí wọ́n ní ṣe bẹ́ẹ̀ ni kò sì sọ rí ó ti ṣe é lè sọ àṣẹ lomi o àmín àṣẹ lomi o a kàn ń wọṣọ náà ni inú kan ń bí ni àwọn àfààyàn bọ́lọ́ ti ń rówó ṣówó dínú àkáǹtì rẹ̀. miniya manjala adihile hadisata. ibo la ti ń raṣọ. furusata le akilila miliulamayi. kẹ́lẹ́ mọ́ rí pàfà ń dán báyìí nàkúnmùlà ẹ̀ mọ̀ ń dán. àwọn náà ń lọ bí tẹ́ ń lọ ni à ń lọ spa. ẹ̀fọ́lá yẹn wà àwọn náà ń lọ ń tọ́jú ojú wa ni à ń lọ ń tọ́jú ara wa ni. bí n bá pàdé yín Shoprite báyìí yóò tún wá tún yín wò nàkúnmùlà. ń kí ní kí a bù sínú ẹlòmíì ń ṣọ́ wa tẹ́lẹ̀ ẹlòmíì wá fi opportunity ọ̀rọ̀ yẹn ó fi wọlé sí wa lára lóòótọ́ àwọn ajíṣe bí àfa àti ṣe ẹlòmíì ìwọ táwọn ẹnìkan kan ò ṣe ń kọ́ wọn ò ṣe ẹlòmíì inú kan ń bí ni ẹlòmíì wá sọ di àǹfààní láti fi sọ̀rọ̀ sáwọn àfa gbẹ̀yìn tẹ̀ ń kọ́mẹ́ǹtì alápatà gbẹ̀yìn tẹ̀ ń kọ́mẹ́ǹtì apààyàn gbẹ̀yìn tẹ̀ ń kọ́mẹ́ǹtì àwọn ọ̀daràn ẹ̀ sì bẹ̀rù Ọlọ́run. miniya manjala adihile hadisata. a ti gbà pé pírọ́blẹ́mù ni pé wọ́n ká máa rin wa. furusata le akilila miliulamayi. olówó làgbà a ti mọ̀ pé àárín wa ló ká mọ́ àfáàdé ni wọ́n pe àlè yọkù pírọ́blẹ́mù ni àmọ́ kì í ṣe solution rẹ̀ ní kẹ́ ẹ mọ̀ pé gbogbo àfáà lápàyàn. solution rẹ̀ kọ́ nù solution rẹ̀ ni wípé a ti dáhùn mọ̀nù ká yanjú tiẹ̀ àwa tó kù ká wá bára wa sọ wípé ẹ dákun ẹ jẹ́ àfi tọ́lọ́hún kún tá à ń bá ń ṣe o ká tún rárá wa létí Ọlọ́run pé ẹ má jẹ́ á gbàgbé pé gbogbo wa pátá kọ̀ọ̀kọ́ wa yìí ṣé ó jọ gbangba wa ẹlòmíì wá sọ ọ̀run wá sọ di tó fi ń bẹ́ lu àfààní báà ní àgbà Atayese yìí tó wá pa mí lẹ́kún jù ní wípé a ti wá kú lórí ọ̀rọ̀ ọmọ yìí ọ̀rọ̀ yìí tí wàá dá pírọ́blẹ̀mù lẹ̀ láàrin àwọn àfàṣàfà. Allah. ó dá pírọ́blẹ̀mù lẹ̀ láàrin àwọn zùmùrà lórí ànáwó ó dá pírọ́blẹ́mù lẹ̀ láàrin àwọn amọ̀ìkàzí ó dá pírọ́blẹ́mù lẹ̀ láàrin àwọn àdàbí pírọ́blẹ́mù yẹn wá ya káàkiri àwa ń béèrè lọ́wọ́ yìí pé àti ìrí solution fún pípààyàn yìí àti ìrí solution fún àwọn nǹkan kan tí à ń béèrè nú ọ̀rọ̀ yìí àti wá kú òǹbẹ àti wá bọ́ sọ̀rọ̀ mi. tẹ̀síkù tafarukana wà ń tajà náà ìtàwù. àbá kan ó sọ pé tẹ̀síkù tafarukana ó jìnnà sí wa. wà ń tajà náà ìtàwù. àwa náà wá jìnnà sí ọ. wà mí nálẹ̀ ajá ibi zọ̀ọ́límù yàtọ̀ zọ̀ọ́lámù. ó wá ń wọ́jọ́ kiri pé a jìnnà sí ọ ó jìnnà sí wa làánà fi jìnnà. tẹ̀síkù tafarukana wà ń tajà náà ìtàwù. bàbá àgbà Atayese atúra wa ká tó bá dínú Ramadan ní sẹ àmọ́ wá sí wá sí ìṣọ̀kan o aṣọ̀kan ṣáṣọ̀kan lórí ọ̀wé ilé. tẹ̀síkù tafarukana wà ń tajà náà ìtàwù. àsìkò tó yẹ ká rí ìtìhádù lìmúdàrá ìrè àsìkò tó yẹ ká rí ìtìhádù lìwúlàmọ́ ìrè. tẹ̀síkù tafarukana wà ń tajà náà ìtàwù. ìtìhádù lìwò á sì pé àwọn oníwàásí wọ́n panu pọ̀ wọ́n pàdé ara wọn bìkan pé
ẹ jẹ́ á wá kíyèsí pé kí ló kù ní ọ̀rọ̀ wa. tẹ̀síkú tafarruqana wa anta janaitahu. túra wa ká o sọ̀rọ̀ sí mi lórí mímbàrí rẹ̀ òun yẹ̀yẹ́ mi òun yàkàyàkà mi ó pè mí wèrè ó wá ní rí ọ kí n kí ọ mo ti kí ẹni. tẹ̀síkú tafarruqana wa anta janaitahu. ẹ dákun kò sí bọ́lẹ̀ wò kéèyàn ní sùúrù tó bá ti fi wèrè pàdé ẹ̀ wèrè ní wàá bá lọ́dọ̀ rẹ̀. tẹ̀síkú tafarruqana wa anta janaitahu. ẹ bá bá dé ni pé mẹ́ni wèrè wà nílẹ̀ wèrè dẹ̀ wà nílẹ̀ lọ́dọ̀ anybody ló wa minal ajaibi zalimun yatadhallamu. wà mí náà lè àjà ibi zalimun yatadhallamu. àwọn máa ń ṣàbòsí ara wa àwa ń kígbe àbòsí àgbà fúnra wa tán yẹn pé ok kí ló sọ ó dà pọ́ìntì tiẹ̀ náà àdìmú pọ́ìntì tèmi náà ó yẹ dìmú ẹ wá jẹ́ àkó pọ́ìntì yẹn pọ̀ ká wá lead sí ojú kan. ntẹ́mi wá rí nbẹ̀ ni wípé ẹ wá rí lọ́dọ̀ àwọn àfáà yìí àwọn kan wá bá a dé pé ṣó yẹ káfà níṣẹ́ àbí ó yẹ kó níṣẹ́ báwa mi àgbà táyé ṣe nǹkan kan wà òde yìí ní ti wí ọ̀rọ̀ yóò sọ̀rọ̀ téèyàn lè gé láàbọ̀ mọ́ gé láàbọ̀ gbọ́ ọ̀tán ni o èmi máa sọ lónìí wípé bàtà ànábì dà ànábì ó gbé ṣẹlẹ̀ ànábì ò gbé gbogbo ṣẹlẹ̀ o nígbà tá ànábì dà ànábì tán ànábì sì ní source of income ó sì níbi tówó ti ń wọlé gbólóhùn àbùkù ní kẹ́ ẹ sọ fún àfáà pé lọ wáṣẹ́ because iṣẹ́ wà lọ́wọ́ rẹ̀ àmọ́ òótọ́ tó korò ní pé ọ̀pọ̀lọpọ̀ wa níṣẹ́ àmọ́ àní source of income ẹ má bínú o a níṣẹ́ àmọ́ àní source of income bó bá fẹ́ sanwó ilé ìwọ náà mo bó ti ń làágùn kiri oníṣẹ́ lóòótọ́ òṣìṣẹ́ láàárọ̀ òṣìṣẹ́ lọ́sàn òṣìṣẹ́ lálẹ́ àmọ́ tòun ti bẹ́ẹ̀ náà rí source of income yẹn nǹkan kò sàn wálẹ̀ nǹkan díẹ̀díẹ̀ ọ̀rọ̀ pé àfáà lọ wáṣẹ́ gbólóhùn tí ò lọ ni àfáà níṣẹ́. àtàlímùlẹ̀ àrọ́bí minatun amla. bọ́ sí pé ṣé iṣẹ́ àfáà iṣẹ́ ni àbí iṣẹ́ kọ́ iṣẹ́ ni o ẹni tí ń kọ́ ọmọ lẹ́sìn iṣẹ́ ni o ìmáàmù iṣẹ́ ni o àmọ́ aya Al-Qur'ani sọ fún wa yìí pé. wa ma kana al-mu'minuna liyanfiru kafatan. Suratu Tawbah aya 122 gbogbo ẹ̀yin tẹ́ ń béèrè pé ṣé iṣẹ́ ni iṣẹ́ àfáà Kùránì ló ń sọ fún yín lónìí wípé. wa ma kana al-mu'minuna liyanfiru kafatan. gbogbo wa lápapọ̀ ká wá jọ lọ sọ́jà láàárọ̀ kùtùkùtù. falawla nafara min kulli firqatin minhum. wọ́n láwọn kan gbọ́dọ̀ wà nù yín àwọn ò ṣẹ́kù sílé. ta'ifatun liyatafaqahu fid-din. àwa ni Kùránì sọ wọn pa. ta'ifatun liyatafaqahu fid-din. àfa làwa àwọn oníṣàpàyàn. ta'ifatun liyatafaqahu fid-din. bàbá kọ̀ wú ló pé ó ní ká kọ́ dáadáa kì í ṣe kéwú díẹ̀díẹ̀ tí wọ́n náà kọ́ yẹn o. ta'ifatun liyatafaqahu fid-din. àwọn náà kéwú àti ń tapá kó rárá kéwú tiẹ̀ kọ́ là ń sọ. ta'ifatun liyatafaqahu fid-din. òkè dáadáa já béèrè ẹ̀sìn kan lọ́wọ́ àyíkò òkè dáadáa. àwa tá a ké dáadáa ni Kùránì ń sọ. ta'ifatun liyatafaqahu fid-din. waliyunziru qawmahum idha raja'u ilayhim. bàbá mi àgbà táyé ṣe àjòkó àpá ní wípé ó ní ẹ mọ̀ wá kìlọ̀ fún wọn ìzárọ́jà wù ilé tó bá dé wá bá wa ń lé. ẹ̀yin tẹ́ ní káfà lọ iṣẹ́ ẹ dákun òkú yín kú lónìí wọ́n wá sọ fún yín pé ìmáàmù yín o òní ìlọ́jọ́ ọṣẹ́ rẹ̀ ọ̀la ni ó tó ní ọ̀fù. òkú yóò máa hùn. waliyunziru qawmahum idha raja'u ilayhim. ìmáàmù ti lọ kó ẹran ó dọ̀ kó tó dé ta ni ó sin òkú. waliyunziru qawmahum idha raja'u ilayhim. ẹ lọ Amẹ́ríkà kẹ lọ wo bókù tí ń ṣòfò òkú mi ó kú báyìí wọ́n máa wá ìmáàmù tí ó kírun sí láwọn ò ní rí. waliyunziru qawmahum idha raja'u ilayhim. àfáà tó lè kírun sí lára àfáà tó lè wẹ̀ ó wà ní iṣẹ́. àfáà tó bá fún ọ ní 1 hour pé mi fẹ́ wá sọ ọmọ rẹ lórúkọ bí 1 hour yẹn bá lè pé tó ń kun ojú tó ń kun ètè yóò fi ẹ lẹ̀ lọ bí iṣẹ́ padà. waliyunziru qawmahum idha raja'u ilayhim. àṣẹyìnwá àṣẹyìnbọ̀ ẹ̀yin tẹ́ni kọ́ lọ bí iṣẹ́ yìí náà àwa àfáà tó wà Nàìjíríà lẹ́yìn padà pé ànàkùnlá àní abímọ ni ṣé ẹ lè bá wa sọ ọmọ náà lórúkọ lórí WhatsApp ní Zoom bàtẹ́ ẹ̀rí àwọn ti tọ̀hún yẹn available mọ́. waliyunziru qawmahum idha raja'u ilayhim. bàbá wa wà available táwọn náà wà available ẹ sọ ọmọ lórúkọ fúnra yín. ẹ ké kútùbà hùn. òkú mọ̀ hùn kálé ni. ta'ifatun liyatafaqahu fid-din. wọ́n ní ká gbé òun Jímọ̀ dúró lásìkò rẹ̀ ìmáàmù wa ń sáré bọ̀ ó wá há sínú tráfíkì Lagos Island bí tí wọ́n ti ń sáré bọ̀ láti fi iṣẹ́ ìmáàmù bolẹ̀ wa mo ti wà nù tráfíkì báyìí tí a wà dúró dè mọ́ mu. waliyunziru qawmahum idha raja'u ilayhim. afẹ́ nìkan tá a máa dé bá a gbọ́dọ̀ máa dé bá àfààní. níta ìgbà gbọ́dọ̀ máa dé bá àfààní pé
Ọlọ́run má fi ìṣòro kan ẹnìkankan wá o. Àmín. Bí ìṣòro bá kàn ọ́ tó o bá nílò àfáà rẹ lásìkò yẹn tí nọ́mbà bá lọ ó rí bó ṣe máa gbọ̀n kiri lásìkò yẹn ó máa gbọ̀n kiri ni. Bókù ẹnìkan bá kú nísìn àkọ́kọ́ tó máa kọ́ rántí àfáà ni. Wàláì. Ẹni tó bá bímọ ládùúgbò kan tó bá wá àfáà tì yóò mọ̀ pé àfáà pàtàkì. وَلِيُنذِرُوا قَوْمَهُمْ إِذَا رَجَعُوا إِلَيْهِمْ. Tó jẹ́ kó lómi mọ mọ́sálásí ó bímọ kò rẹ́ni tí ó bá sọ ọmọ lórúkọ ló fi wá mọ́sálásí káàkiri pé mọ́sálásí wo ló wà ládùúgbò yìí kẹ́ wá débẹ̀ kẹ́ mọ́ wá bẹ́ẹ̀ nìkankan bẹ̀. وَلِيُنذِرُوا قَوْمَهُمْ إِذَا رَجَعُوا إِلَيْهِمْ. Ọ̀rọ̀ kọ́ ni pé iṣẹ́ ni àmọ́ èmi ò ní parọ́ tọ gbogbo àwọn àfáà táwa ń yà yín source of income iṣẹ́ yẹn kéré. وَلِيُنذِرُوا قَوْمَهُمْ إِذَا رَجَعُوا إِلَيْهِمْ làwọn يَحْذَرُونَ. ó yà aṣá ànábì wa níṣẹ́ àbí oníṣẹ́ yàtọ̀ sí pé ń jẹ́ ànábì kó tó bẹ̀rẹ̀ lójíṣẹ́ ó dẹran jẹ débì kan ó bẹ̀rẹ̀ sí ní ṣòwò orí òwò ṣíṣe ni Ọlọ́run ti gbé dìde. Source of income márùn lànábì ni. Sallallahu alayhi wa sallam. Márùn tó dájú lànábì ni. Èyí sì ka márùn pẹ̀lú ẹ̀rí tó dájú ní Al-Qur'ani àti ní hadisi. Source of income àkọ́kọ́ ibi tó wó ti ń wọlé díẹ̀díẹ̀ òun náà ni Suratul Anfali. وَاعْلَمُوا أَنَّمَا غَنِمْتُم مِّن شَيْءٍ فَأَنَّ لِلَّهِ خُمُسَهُ. Òun ni al-ganima. Ohun tí wọ́n ń pè ní al-ganima òun ni tó bá kó lójú ogun. N táwọn mùsùlùmí bá kó ní ojú ogun. وَاعْلَمُوا. Tá bá ń jagun gbógun bá fọ́ máwọn kan lórí wọ́n sá lọ ni. وَاعْلَمُوا. Wọ́n kó dúkìá wọn wọ́n kó ọfà wọn gbogbo tó bá kó pátá wọn ó ti dọ̀rọ̀ nu. وَاعْلَمُوا أَنَّمَا غَنِمْتُم مِّن شَيْءٍ ìdá márùn-ún bẹ́ẹ̀ Ọlọ́run àtànábì lónìí. فَأَنَّ لِلَّهِ خُمُسَهُ وَلِلرَّسُولِ tọ́lọ́hùn yẹn ànábì náà ló ní o. وَلِذِي الْقُرْبَى. ọdẹ tí ní bí ẹ̀yin kọ́mítì ẹ dá owó sí ìmáàmù lọ́wọ́ ìmáàmù sì yọ inú sì ń bí yín ṣe fún Ọlọ́run ni. فَأَنَّ لِلَّهِ خُمُسَهُ. àmọ́ ẹ lè yára yín lówó ẹ̀yin lè ná ẹ̀yin lè yára yín lówó ìmáàmù sì yọ owó kan inú sì ń bí gbàgbà owó Ọlọ́run tọ́lọ́hùn ó sọ kalẹ̀ wá. فَأَنَّ لِلَّهِ خُمُسَهُ. bí ọba ti ná nàkúnà àwọn afáàmì náà bàjẹ́ débi pé jàmáà gan ò lè kó sí wọn lọ́wọ́ mọ́. àfáà kan alásàlátù ni ó sì dá owó lé fáwọn jàmáà alásàlátù rẹ̀ wọ́n sì yára wọn ó sì dàsìkò tí ó gba owó pé mo nílò owó mo fẹ́ sanwó lé n ò sì rówó fún àfáà. Allah. njọ́ làfáà bu ẹkún pé ayé mi ti bàjẹ́ wà wọ́n tá à ń sìn n ò ní kó sìn wọ́n o wọ́n ní wàá gbọ́n o àwọn jàmáà yìí ò ní kó sìn àwọn o. فَأَنَّ لِلَّهِ خُمُسَهُ وَلِلرَّسُولِ Ọlọ́run àtànábì ló ní ìdá márùn-ún. وَلِذِي الْقُرْبَى àwọn ọmọ òrukàn náà ní bẹ́ẹ̀. وَالْيَتَامَى àwọn ọmọ aláìní náà ní bẹ́ẹ̀. وَالْمَسَاكِينِ wọ́n ti kú rí bẹ́ẹ̀ àwọn tó súnmọ́ yín àwọn náà ní bẹ́ẹ̀. وَابْنِ السَّبِيلِ. àtàwọn ọmọ ojú ọ̀nà arìnrìn àjò àwọn náà ní bẹ́ẹ̀. ìyẹn nu. ẹlẹ́ẹ̀kejì Suratul Hashr. ما أفاء الله على رسوله من أهل القرى. nǹkan ẹlẹ́ẹ̀kejì tà nábì Muhammadu. صلى الله عليه وسلم. mo fẹ́ yànnà náà ọ̀rọ̀ yìí torí pé bàbá wa Atayese. دام الله wọn ò حياته. ní sọ̀rọ̀ ń bì kan kọ́rọ̀ wọn mọ́ yé yín. wọ́n sì máa ń sọ́ọ̀vù nǹkan ni wọn ò kí ń dákun. fẹ́ẹ̀hù lẹ́lẹ́ẹ̀kejì fẹ́ẹ̀hù náà farajọ gẹ̀nímà. ما أفاء الله على رسوله من أهل القرى. fẹ́ẹ̀hù ni ohun táwọn mùsùlùmí kó lójú ogun àmọ́ láláì jà wọn ò jà rárá. bóyá wọ́n fẹ́ lọ káwọn mọ́bì kan báwọn yẹn ṣe pé wọ́n bọ̀ báyìí wọ́n kàn sá lọ ni. wọ́n ti sá lọ ohun gbogbo tó bá kó ń bẹ̀ ń pátá fẹ́ẹ̀hù nìyẹn. ما أفاء الله على رسوله من أهل tí القرى. wọ́n ń kó yẹn kì í ṣe pé wọ́n ń rọ́ọ̀bù wọn o. níjọ́ tó fẹ́ kú òní Mọ́kà tí wọ́n ń lọ Mọ̀dínà gbogbo dúkìá àwọn mùsùlùmí pátá làwọn kèfèrí gbẹ́sẹ̀ lé. ما أفاء الله على رسوله من أهل wọ́n القرى. ń ṣọ́ra wọn sáàfù pé táwọn náà bá ti gbá yín mú gbogbo nǹkan tẹ́ ẹ gbà lọ́wọ́ wa yẹn àá gbà á padà. ما أفاء الله على رسوله من أهل القرى. gbà lọ́wọ́ àwọn ará Mọ́kà. فلله وللرسول Ọlọ́run àtànábì lónìí. ولذي القربى. báà mi àgbà source of income ẹlẹ́ẹ̀kejì nu ó tún ní ọ̀nà míì tówó fi ń wọlé ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta tówó fi ń wọlé bá nábì. lẹ́yìn kó dà nábì tán ànábì máa ń ta nǹkan bóyá ẹ̀ẹ̀kan lóṣù àbí ẹ̀ẹ̀kan láàrin oṣù mẹ́fà àbí ẹ̀ẹ̀kan láàrin ọdún kan kí n tó wá kàdísì yẹn gbogbo yẹn àgbàlagbà tẹ́ ń bẹ́ ń kalẹ̀
olówó lágbàrí Ọlọ́run jẹ́ arí yín pẹ́. Àmín. Wọn ò lè sọ wípé àwọn ò ta nǹkan rí ra nǹkan rí torí pé owó yìí kọjá wípé mo jòkó ti ké wálé bàtàṣà ẹ ta nǹkan ẹ rà kan ká má dàrú ká kàn má sọ fáwọn yẹn pé ẹ torí pé wọ́n ní kó lọ wá nǹkan kan ṣe kéwò lálùbáríkà rárá tẹ́ ẹ bá ti wá ta nǹkan tẹ́ ẹ ra nǹkan tó ti wá dowó tán ẹ wá sọ dálùbáríkà kéwù ẹ wá ní kéwù náà ló mú àlùbáríkà yẹn wá. Báàmì àgbà táyé ṣeré ẹ wà ń lọrin ẹnìkan wá nílẹ̀ kan bẹ́lẹ́gbẹ̀ẹ́ mo mọ̀ rí mo láìkí ẹ wà mo sọ pé ẹ mọ̀ ń parẹ́ ni ẹ ti mọ̀ ń pẹ̀ náà nù ilẹ̀ wo lẹ́lẹ́ fẹ́ rà ilẹ̀ ń oya àwọn tó fẹ́ ta fún ya mọ̀ wọ́n intẹ́ ṣé ń bẹ̀ ń source of income kan ni ẹ sáré ta nǹkan ra kan kì í ṣe business yín o kì í ṣe kí mo pé kì í ṣe business yín o bọ̀ ẹ kàn sáré ta ẹ sáré rà ń bẹ́nu àwọn àgbàlagbà tà náà ìní ò ní ẹran bá mú lágbàlá rẹ̀ tó bá dàsìkò léyà àbásìkò ọdún kan yóò ní ẹ lọ ta ẹran mẹ́ta nù àwọn ẹran yìí tó bá ta ẹran yẹn wọn ò rí nǹkan fi jẹun ọmọ ẹgbàá ń jẹ́rìí sí wọn ò fi hàn wá ni kì í ṣe pé kò sí kí n tó wá kàdí sí tẹ́lẹ̀ mi wọ́n fi pé sanabi tí wàá ń ṣe òwò kankan lẹ́yìn ìgbà tó dà níbi tán ni ó ń ṣòwò àìdáwùkọ rẹ̀ tí Kùránì ò dáwùkọ rẹ̀ àtàdísì kò túmọ̀ wípé kò ṣe tẹ́ ẹ bá ka Kùránì dáadáa ẹ lè kan bí tí Kùránì ti dáwùkọ ìyá tó bí ànábì Yusufu bàbá tó bí nìkan ni Kùránì sọ pa ṣé kò níyà ni ó níyà torí pé Kùránì ò ráyè sítórì Kùránì kàn fẹ́ sọ ibi tí ọ̀rọ̀ ń lọ gangan pọ́ìntì ni Kùránì fẹ́ mú jáde. Ànábì Musa tẹ́ bá ka Kùránì látòkè délẹ̀ tẹ́ kàdísì látòkè délẹ̀ tipátipá lẹ́ẹ̀ fi orúkọ bàbá rẹ̀ ṣé kò ní bàbá ni ìyá ni Kùránì sọ ń pa tiẹ̀ ó fi ti Musa ṣe mọ́dáhùdù ó fi ti Yusufu ṣe fádáhùdù ó wá ní ẹ fi dira wọn. pé torí pé Kùránì ò sọ pé iṣẹ́ báyìí lànà bí wọ́n ń ṣe wọ́n kò ní nǹkan kan ẹ wá jẹ́ ń wá là gẹ̀nímọ̀ tí mo sọ yìí àti fẹ́ ìwì báà mi àgbà ànábì fẹ́ Khadija ní 40 years. sallallahu alayhi wa sallam. ó sì lò 13 years ní Mẹ́kà gbogbo 13 years tó lò Mẹ́kà pátá wọn gẹ̀nímọ̀ àti fẹ́ ìwì ò tí ì mọ̀ ṣẹlẹ̀ kò tí ì mọ gba nǹkan ogun torí wọn ò tí ì jagun ó dẹ̀ bímọ 7 bó lọ ṣe ń tọ́mọ bí wọ́n bá tiẹ̀ lè panu sọmọ náà tún mọ panu ni gbogbo kò sí nǹkan kan ọmọ jẹ nǹkan kan ọmọ jẹ àtànra wà source of income ó wà very important fún àáfàá tí yóò fẹ́ jẹjẹ kú jẹ báwo ni àgbà Sheikh Jaqmal ìyàwó yín tẹ̀ kàn kówó fún tẹ̀ kó fún pé gbà tó wá tó àsìkò kan pé sáré fún mi 1 million bẹ̀ ń source of income kan náà ni ẹ ti fi kan kún un lọ́wọ́ kì í ṣe business but ẹ mọ̀ wípé nǹkan kan lè jáde níbẹ̀ ń bóyá kódà ọmọ mi gan bẹ téèyàn ó máa kún lọ́wọ́ láníyàn yìí pé tó bá padà yá ó lè di source of income fún yẹn ẹ wá gbójú kú omi source of income ẹ wá ń tẹnu pé wọ́n ní ká tó lọ wá nǹkan míì kún wọn ò ní ẹ wá ṣẹ́kúnṣẹ́ wọ́n máa pa yín ni o kò lè ṣe àfáà yìí kó tó wá ṣẹ́kúnṣẹ́ o bàbá lọ́dún kan mò ń tíṣì ní Darul Irshad wal Isaad ọlọ́run bá lọ́rẹ̀ mi bàbá Mudiru. amiina. màá wá kú ní Darul láago 4 tí bá wá délé màá wá kó àwọn ọmọlé kéwú láti aago 4 di aago 7 tó bá tún wá di aago 9 màá tún wá kó àwọn ọmọ kan láti aago 9 di aago 10 wọ́n á jòkó lẹ̀ mo ní Al-Hareery o ti níṣẹ́ àmọ́ ò tí ì ní source of income bí mo ti bára mi sọ́njọ́ náà ni pé o níṣẹ́ mo níṣẹ́ o ẹ mọ̀ sọ fún àfáà lé kí o pé wọn ò níṣẹ́ o iṣẹ́ tó lágbára ló ń ṣe o àwọn kan náà ní nání àwọn kan náà ló tún kọ́ mọ́ ń ké o. Allah. gbogbo àwọn àfáà lé kí o wọlé nání ni wọ́n o ẹ kọ́ ọmọ kékeré ọmọ tí o ti mọ̀ kankan sọ ẹ dẹ̀ ti lọ lé ké o ó jọ àwàdà ni nání ni ọmọ tẹ́lẹ̀ ti lọ bí kẹ́ pé ẹjọba mi mójútó ọmọ yìí láàrin wákàtí kan yóò níye tí wọ́n gbà ó wà tí ọmọ lọ bá yàn yóò máa ṣe nání lórí ẹ̀ yóò tún máa ṣe olùkọ́ lórí ẹ̀ iṣẹ́ méjì 2 in 1 kò sí. àwa gbowó Àlàmísì jọjọ kan bàbá nígbà tá a gbowó Àlàmísì jọjọ kan n bá ló yẹ tè papọ̀ ó yà ń fẹ́ ra ṣàwámà gbogbo Àlàmísì yóò bá ra ṣàwámà níbi mo ti mọ̀ pé nǹkan ti ṣe nípa ayé mi ti bàjẹ́ gan. ṣàwámà lọ́dún náà lọ́hùn wọ́n ń ta ṣàwámà ní 500 naira wọ́n wá ti wúnà jọ wá jẹ́ 250 mo ní mo níṣẹ́ àmọ́ mi ò ní source of income. bàbá mi àgbà Atayese torí ìfẹ́ tí mo ní sí bàbá ló jẹ́ ìṣàlàyé ọ̀rọ̀ yìí láàyè yìí ká tábà ní àníṣe àwọn ènìyàn ń lo gbólóhùn tí ò yẹ kí wọ́n lò fún wa ni àmọ́ tó yẹ kó sọ wá ní pé àfi taratara níbi tí owó ti ń jáde tó ń gbà wọlé ẹgbẹ́ ìlọ́wọ́ àfáà ní sí pé ó dáa àfáà ẹ máa ń rí tó bí èlò lóṣù agbójú òkè kò lè sọ alẹ́ ló ń bà sírí níwájú òyìnbó onímọ̀ pé ọlọ́run ló ń bà sírí kí ló ń jẹ́ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ fi obìnrin kẹ̀kẹ́ ní sọ pé ẹ lè sọ pé iye báyìí lè máa rí ó dáa báàmì àgbà olówó lágbà ẹni tí ò lè sọ pé iye báyìí lòun máa rí lóṣù
ó dẹ̀ mọ iye tó gbọ́dọ̀ ná lóṣù. Ìwọ tó ti mọ iye tó gbọ́dọ̀ ná lóṣù ó dẹ̀ mọ iye tó gbọ́dọ̀ rí lóṣù. Tó bá rí bẹ́ẹ̀ a gbọ́dọ̀ wá a gbọ́dọ̀ máa fi rí nǹkan kan kódà ó pé ní òkú pé a gbọ́dọ̀ rí. Ẹ wá dé nǹkan tó jẹ́ tẹ́lẹ̀ kẹta pàdé bí máa ń ta nǹkan. Wa fi sahihil Bukhari. Ẹnu sọ yìí Bukhari pé. Anna Rasulullahi sallallahu alayhi wa sallam qala li Jabiri. Mọ̀lánà Al-Abrar wọ́n lá nàbì sọ fún Jabiri pé. Atabi'uni jamalaka. Ṣé wàá ta ràkúnmí rẹ fún mi? Qala na'amu. Bí mọ́tò tẹ́ǹtà ni o. Ó ní bẹ́ẹ̀ ni màá tà á. Fashitara minhu bi'awqiyati. Bàbá Atayese gbà mí láyè kí n wí. Gbogbo ẹ̀yin àgbàlagbà tọ́lọ̀ ń ní kí ọwọ́ yín tó ti kan owó yìí láàfà. Ẹ dákun lẹ́ẹ̀kankan. Ẹ máa jẹ́ kó yí àwọn èèyàn pé ẹ̀ ń ṣiṣẹ́ mi. Bí bẹ́ẹ̀ kọ́ àwọn èèyàn ń wá owó tí ò sọnù lábẹ́ awọ o. Wọn ò mọ̀ pé owó àbí awọ nìkan kọ́ lẹ̀ ń ná o. Ẹ dákun jọ tó. Ṣé gbà mí láyè kí n wí? Ẹ jọ ẹja open ẹ̀ lẹ́ẹ̀kan. Solution nìyẹn pé lẹ́ẹ̀kan ṣoṣo bó ṣe kan ẹ fijọ́ kan sọ pé ẹ̀yin ọmọ mo níṣẹ́ míì tí mo tún ṣe o torí pé wọn ò fẹ́ káwọn èèyàn ṣàrífín wọn lọ́ fi da gbogbo iṣẹ́ yẹn pamọ́ wọ́n wá fi ṣe àfahàn àmọ́ lábẹ́lẹ̀ wọ́n níṣẹ́ míì wọ́n ní bàbá ní sẹ́bà fi mọ́tò hàn nísọ́ni ó ti dàfà onímọ́tò ní àtẹnìkan bá tẹ̀lé ọjà lásán ẹ̀rọ ògonu ó lè àfà onímọ́tò ìwọ́tẹ́ parí ẹ̀ ti bàjẹ́ kí ayé yìí ò dẹ̀ bàjẹ́ akíkọta ní pé bísínẹ́sì kò sí tó burú ń bẹ̀. Bàbá wọn wá lánàá bí wàá ra ràkúnmí yẹn tó bá ti wá ra báwọn yóò wá lọ tà á lọ́jà níjọ́ tó bá rí i pé nǹkan dá. Ẹ̀rí mi Mọ́kà Abubakar radiyallahu ta'ala ni o. Bẹ́ẹ̀ ṣe ìrìn àjò lọ sí Mọ̀dínà. Abubakar wa ni mo ní ràkúnmí méjì tí mo tọ́jú pamọ́. Ànábì ní ẹlẹ́ẹ̀kejì ta ló ní ó lẹ́yìn lẹ́ni. Ànábì ní rárá mọ́ fún mi tà fún mi. Ṣé ràkúnmí ti ń nílé òun? Ebi ò máa wá pa kò wá ní tàkánú ẹ̀ yóò tàkánú ẹ̀ níta àti mọ̀ pé ń ta ni pé báńkáyà kò wá ní pé wàkọ́lù mali hadha rasuli yakulu ta'ama wa yamshi fil aswaqi. Waqalu mali hadha rasuli. Wọ́n ní kí ló dé kí ló ń ṣànábì. Yakulu ta'ama. Ànábì tí ń jẹun. Wa yamshi fil aswaqi. Ànábì tí wá ń ṣòwò nú ọjà. Lawla unzila ilayhi malakun. Atayese yẹmushi fílù stimrarin. Wa yamshi fil aswaqi. Fílù mùdọ́rì ni yẹmushi mustamiran. Ó ń wá lóòrèkóòrè. Ó ń tajà. Wa yamshi fil aswaqi. Máa kà síwájú. Lawla unzila ilayhi malakun. Ọlọ́run ò sọ màláìkà kan pẹ̀lú ẹ̀. Fayakuna ma'ahu nazira. Aw yulqa ilayhi kanzun. Ṣé ìgbìmọ̀ pé ọjà ni? Ó wá ní kí ló dé tọ́lọ́wọ̀ kúkú sọ apẹpẹ owó kalẹ̀ fún. Aw takunu lahu jannatun yakulu minha. Tó ń wá sọ́jà láti wá ṣòwò kí ló dé tí ò lálùjánnà tí ó máa jẹun bẹ̀ nulẹ̀. Allah. Nígbà tó kẹ́ yẹ́mu sí ń bẹ̀ òun, òun wá ń ṣòwò. Ó lè má jẹ gbogbo ògbà. Ó lè má jẹ gbogbo ògbà. Báà mi àgbà Atayese bẹ́ẹ̀ fi tó dáa lọ wọ́n báyìí. Mo jẹ́rìí wọn ó gbà. Wallahi. Lọ́dún tí wọ́n fi iṣẹ́ Mọ́kà lọ mí, ọ̀pọ̀lọpọ̀ àfáà ló takò mí. Lánìyàn ìgbà agbèrò Mọ́kà mo ló ti upgrade kó lágbèrò ambassador làwà. Wallahi. Ó ti wà well packaged. Ambassador ni wọ́n wá discourage mi mo ní rárá mi ò ní discourage kò sẹ́ni tó máa lóríire lọ́wọ́ tí ò ní lágídí. Tó o bá lágídí wọ́n máa gbá oríire yẹn jábọ́lẹ̀ ni. Mo gentle gan o àmọ́ mo lágídí mi tó bá fẹ́ fọwọ́ kan oríire ni. Lágídí o tó o bá lágídí wọ́n máa ti ẹ jẹ́ ni. Wọ́n làwọn ń gbà wọ́n mọ̀ràn náà ní inú gbó ni. Ó sábà rẹ̀ wọ́n bá ti ẹ jẹ́ nù. Báwo àgbà Atayese àwọn àfa wa tako kí ló ń jẹ́ iṣẹ́ àgbèrò Mọ́kà kí ló ń jẹ́ kiri kan. Mo ní ẹ má ambassador. Àwọn onídàbọ̀ ara wa àkà máa sọ wáyé pé ẹ bá lè ṣẹ́ báyìí lọ náà ní kíbla. Wallahi ó ti tán. Ó ti tán. Kíbla tẹ́ ni. Bá mi source of income kan ni. Mọ́sálásí wa tá à ń kọ́ lọ́wọ́ nísìn. Mi ò lè káyé èèyàn tá a kàn pàdé níbẹ̀. Tó ní bàbá mo ti ń wá yín kiri tẹ́lẹ̀ Ọlọ́run ní ẹ̀rìn pàdé mi mo ní èmi náà ń wá ẹ̀ àjọ ń wá ara wa ni owó yín rè báà mi ti ń bá rìn pàdé ẹ̀ bó mo ṣe fẹ́ gbowó mi lọ́wọ́ rẹ̀. Allah. Àfáà mi yóò mọ̀ ṣe bísínẹ́sì mi yóò mọ̀ ṣe nǹkan kan tó dà mí halal mi ibẹ̀ ni yóò ti pàdé àwọn ẹlòmíì wà tó pé wọn ò wá fà lásán kiri wọn ò wá business man tó pàdé business man nìkan kọ́ ni èmi ti ń ṣàfáà lèmi o bísínẹ́sì ni ó mú wọlé wá fún nǹkan tó nídìí ẹ̀ fún yóò dẹ̀ tú lò. Ó wà padà fi àfà tẹ ní orí ba. Income ẹlẹ́ẹ̀kẹrin bàbá àdíyá ni.
ànábì máa ń gba díà. sallallahu alayhi wa sallam. ọ̀dà ní Atayese ẹ̀yin ti bá a débi wípé èèyàn lọ wá bísínẹ́sì kún bísínẹ́sì ká mọ lẹ́vù ara wa o. àfáà mi ti bá a débi pé owó yẹn ti ń wọlé níwọ̀nba ó yàtọ̀ sí wọ o. bí àbá àgbà àlàbò wà ní kí la tún wá kúnṣẹ́ yìí mọ́ bẹ́ẹ̀ ni bí àbá wa Atayese bá ní kí la tún wá kúnṣẹ́ yìí mọ́ bẹ́ẹ̀ àmọ́ wọ̀ kan wà tó jẹ́ pé wọ́n náà mọ̀ àtàwọn Monday díjọ́ Wednesday òun sùn látàárọ̀ dalẹ́ ni ó dẹ̀ ní kí ló tún wá kún ó sì mọ kó nǹkan jọ dẹ̀ ní kí ló tún wá kún ìwọ náà ó yẹ kó rí pé story tí ò tí yàtọ̀ sí tàwọn àwọn bàbá yìí nísìnyí bàbá kú òun yà yìí nísìnyí wọ́n tún lọ ṣiṣẹ́ Ọlọ́run bí àbá Atayese bá kú òun jọ Tuesday wá sí Wednesday wá sí mo wá sí wọn kan mo ní kí ló dé bàbá yìí ò ń sinmi ni èyí ti bá a débi pé bẹ́ẹ̀ kan jòkó lẹ́ẹ̀kan Atayese bàbá mo mọ̀ yín rí ẹgbà á lọ ńjọ́ kẹ́ nìkan kan rí wa lásán mo kàn wá ń jẹ́ ọkùnrin bàbá ẹjọ́ ẹ dúró lórí ìrìn níjà ń ṣe transfer nu mọ́tò mo ló mọ̀ sóríire lónìí ẹlòmíì ò tí ì bá tiẹ̀ déwù lébù bẹ́ẹ̀ tí ò bá ti wá débi àdíyà òun wàá kọ́kọ́ níwú business nígbà tá lóbi ti wá padà ń gba àdíyà kò ṣe wù à ń lọ sọ́jà mọ́ lẹ́yìn náà owó tàbí wá fi tún sọ sí owó Khadija àmọ́ kò gbọdọ̀ jẹ́ jù tó bá jẹ́ jù ẹ̀yin náà ó kà tán tínú yín ó bàjẹ́ torí Khadija ó padà sọ̀rọ̀ tínú yín ó padà bàjẹ́ kò jẹ́ jù ó pàdé ìyá yẹn ó dẹ̀ fẹ́ jẹ́ ìyá yẹn pa kí ló dé lẹ́ẹ̀kankan wọn náà ó máa náwó díẹ̀ ó máa fún wọn pé ẹgbà ó máa ṣe bí ọkùnrin ó sì sọ̀rọ̀ ẹ̀dọ́bìnrin pé ẹ máa bọ́ mi Ọlọ́run ló ní ẹ máa bọ́ mi àfa aláyé bàjẹ́ kó máa bọ́ ẹ yóò wá dé tàbí máa mi agbádá yóò máa wò báyìí pé ẹ̀rí obìnrin lásán lásán lóyìn pé òfẹ́ wá sọ̀sọ̀ fi ń kàn bàbá mi àgbà Atayese àfa mi ti dobìnrin wọ́n parọ́ tán wa. Mọ̀lánà Sheikh Adam rahimahullah ta'ala. ọ̀rọ̀ wọn ni mo ti wọlé bàbá ló ní ká wá solution source of income kò sí tó burú bẹ́ẹ̀ iṣẹ́ ni àbùkù fún wa bákan náà ẹ mọ̀ sọ pé iṣẹ́ yìí kì í ṣe iṣẹ́ ni ẹ wá jẹ́ n parí ẹ̀ síbi jálàbí àwọn tí wọ́n lè dá sí wọ́n pọ̀ àwa ò lè dá sí àmọ́ tí wọ́n ń pè ní jálbù òun náà ni jálbù manfaatin ká mú àǹfààní kan wọlé wàdáfù umadọ́ratin ká sì dá aburú kan padà yóò mú àǹfààní kan wọlé fún ẹnìkan yóò dá aburú kan padà fún ẹnìkan ṣé olóòfẹ́ kú ni ó dà kò sí wàhálà wọn náà ṣe nǹkan báyìí àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn àbá wa tàná nígbà ṣe kádà mọ́ ń sọ̀rọ̀ wọn rahimahullah ta'ala. wọ́n ní asufiyuna anusaku àwọn àgbàlagbà tàná kan bẹ tó jẹ́ pé wọ́n fi tẹ̀sùbá wọn wọ́n fi ṣe ń tà ń pè ní jálíbù yìí àmọ́ wọ́n fi sọ ọba di mùsùlùmí ni báàmì àgbà wọ́n fi sọ ọba wọ́n fi sọ di mùsùlùmí wọ́n fi gba ilẹ̀ mọ́sálásí fún Islam wọ́n fi sọ àyè tí wọ́n sọ pé àyè yìí láíláí kò tún bọ́ sọ́wọ́ àwọn mùsùlùmí mọ́ wọ́n dẹ̀ ní ọmọ yín tó ṣàìsàn yìí àwòsàn àmọ́ àyè tẹ́ni kò ní bọ́ sí wa lọ́wọ́ wọ̀nyí ẹjọ́ bọ́ sí wa lọ́wọ́ wọ́n wá ní sẹ́yìn ẹlẹ́fẹ́ yẹ gbà àwa tò ní tà ń ṣe jálíbù yìí àǹfààní mélòó la fi ń dá padà fẹ́ sìn tá a máa fi láàfin dáàbò bò bàbá tábà tó wá ní káwá dáàbò tán yẹn jálíbù kò ṣeé jòkó tì tán yẹn fún àwa ọ̀dọ́ torí pẹ́nu wá fẹ́ àwọn bàtà náà tó bá ti rí tọ́rọ́ ó ti tó wọn Ọlọ́run ó fi àlùbáríkà sí ẹ̀ mélòó ní sọ Ọlọ́run ó fi àlùbáríkà sí mọ́ nísìn kò sí ní tó burú bẹ́ẹ̀ pé ok mo fún yẹn nǹkan ó yá fún mi nǹkan báyìí kò sí ní tó àmọ́ nísìn mo mọ ẹlòmíì ó tún gba owó bàbá owó tabua báyìí yóò dẹ̀ tún mọ wọ́ ọṣẹ kiri pé ẹ̀dá kò ṣe ẹ̀ lọ́ṣẹ̀ kan bẹ̀ wọ́n ẹ̀ fún mi sáré fún ẹ nìyí owó tabua ló gbà ó tún tọrọ ṣẹ wọ́n ní wàá sí ti báwọn kan rí lẹ́yìn ṣé jálàbí náà ó gba bí 1 million 2 million ó tún sọ pé ṣé mo rọṣẹ̀ kan bẹ̀ wọ́n kí mo kàn lè gbé fara bíà ó ti wá débi pé yẹ kú tiẹ̀ lè ṣe nǹkan kan tó bá ṣe nǹkan kan kan wọn náà ó balẹ̀ pé mo sapá ni ẹni mi kan sọ̀rọ̀ kan pa dókítà kan ájú Muhammadu Qasim ájú fèrè lẹ̀ nísìn ó ní dókítà kan gbà òun ó ní bàbá di sí òun ò yọnu sí dókítà náà ó ní ẹni tí mo ń sọ̀rọ̀ yìí ẹni náà lè wà láìfù pẹ̀lú mi báyìí ó ní dókítà náà gba owó abẹ́rẹ́ kan lọ́wọ́ òun kò wá rà fún ìyàwó òun sì ń kú lọ lówó tabua àwọn nọ́ọ̀sì kan ló wá pè òun sẹ́yìn pé dókítà yìí kàn máa ń gba owó abẹ́rẹ́ ńgbà míì ni kò ní ra jálàbí ni dókítà yẹn ṣe o àmọ́ jálàbí tiẹ̀ ó ti plus àmọ́ lè nù jálàbí nísìn tó bá yẹ kó lè wá mú fún ọ̀dà ni kò bá da àmọ́ jálàbí láìsí àmọ́ lè kò ní mú owó ńláńlá wọlé òun la máa fi wò pé jálàbí yìí níta ń ṣe ń bẹ̀ yìí àmọ́ lè pọ̀ ju jálàbí gẹ́gẹ́ lọ. ó ní bàbá mùdúmọ̀ ká sọ pé jálàbí wo ló sọnù tó ń wá kiri tó wọ́n mọ̀ pé ẹ máa padà parí ẹ̀ síbi àmọ́ lè ní. nígbà tí ẹnì yìí wá nígbà tó ń rí dókítà yìí nínú bàjẹ́ wọ́n wá kó abẹ́rẹ́ ilé wọn pé ẹ ṣáà fún ìyàwó mi náà jẹ́ òkú
Ọlọ́run ló wá mọ èèyàn tí ó ti kú sọ́wọ́ dókítà yẹn. Bákan náà dókítà yẹn tó ṣe fún ẹnìyẹn kò lè gbàgbé mọ́ títí láíláí. Ìwà àfáà tó bá gba owó lọ́wọ́ èèyàn mọ̀mọ́ sá kiri hòtẹ́ẹ̀lì lẹ́yìn ẹ̀ bá padà ká ọmọ kò ní yọnu sí ọmọ títí láíláí. Subhana rabbika. Rabbil izzati amma yasifun wassalamu ala mursalin walhamdulillahi rabbil alamin. Jama ẹ dákun ẹ jáde Allahu Akbar. Allahu akbar. Hayakumullah. Kí àlùfáà wa Al-Hareery kí wọ́n tó máa lọ torí kí wọ́n lọ sí ọ̀dọ̀ àlùfáà wa yasalunaka tí wọ́n ń ṣe kó máa lé ní. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí àwọn àlùfáà wa àti àlùfáà wa ìsanákàjọ sọ́njọ́ táwa náà ń bẹ lọ́dọ̀ wọn wípé ẹ dákun àlùfáà wa Al-Hareery tán bá ti dọ́dọ̀ yẹn ètè yọ̀ǹda wọn ń bọ̀ wá dọ̀ tiwa náà. ẹ̀yin tẹ́ ń tẹ̀lé àlùfáà wa Al-Hareery Sheikh Ibrahim Al-Hareery ẹni tó bá ní ojú tí wọ́n fi wo nǹkan dáadáa yóò dá quality mọ̀ yàtọ̀ sí quantity yóò mọ̀ yàtọ̀ láàrin àpọ̀ uwàwọ̀ù èyí tó lọ́mọ àtẹ̀yí tí ò lọ́mọ. Àlùfáà wa àgbà Atayese wọn kì í ra nǹkan bóyàn ẹni tí ò bá ní nǹkan kò ní tì wá lẹ́nu àti sọ pé lágbájá kò ní nǹkan báyìí. Àbí káwọn àlùfáà wa sọ pé wọn kì í ra àpọ́nlé fún yẹn tí ò bá ní tí a fi pọ́n lé lára. Àwọn àlùfáà wọn kì í pọ́n èèyàn lé àpọ́nlé ó jẹ́ kó lé síbẹ̀ nìyẹn ṣe mọ́ ọpọ́n ó tún wá lé sí bẹ́ẹ̀ nìyẹn ti mọ́. Ẹni tí ò bá sí nǹkan kan lára rẹ̀ òun ni wọ́n pọ́n lápọ́n lé sí. Àmẹ́ni tó ní nǹkan lẹ̀ kò nídìí kí wọ́n pọ́n lé lápọ́n lé sí. Ẹni tí ń bẹ lára ẹ̀ òun gan ni ó mọ bu ikú fúnra rẹ̀. Àlùfáà wa Al-Hareery àwọn pọ́ìntì kọ̀ọ̀kan wà nínú ọ̀rọ̀ tí àlùfáà sọ. Àwọn àlùfáà wa bí wọ́n ti ń gbọ́ direct láì kọ́lẹ̀ bàbá yọ pọ́ìntì 15 ẹyọ kọ̀ọ̀kan rẹ̀ ló ní táàfi káfojú wò ó tọ́píìkì kọ̀ọ̀kan lẹ́yọ kọ̀ọ̀kan nínú pọ́ìntì yìí. Ìfàǹfà gbọ́dọ̀ lọ lórí ẹ̀ kí ni ìwọ wí kí lèmi wí gbọ́dọ̀ wà lórí ẹ̀. Táwọn àlùfáà bá mú lẹ́yọ kọ̀ọ̀kan wọ́n ṣe ní 15 episode. Inú episode kan nu 15 yẹn ìmí tún bẹ tí ó tún gba mẹ́ta tátún ṣe 1 2 3 lẹ́písòdì kan. Ìtàwọn àlùfáà wa máa fẹ́ nu. Eré Atayese ti ń tanná látẹ̀kan pé ọmọ yìí dẹ̀ ń láká yẹn wá ń tanná kalẹ̀ tá a bá ní wàásí lónìí wàásí wọn lọ fà tá a bá tọwọ́ bọ̀ wàláì làzim àṣùbáwọ̀ làámọ̀ yàn wẹ́rẹ́wẹ́rẹ́ ni àmọ́ ẹ̀yọ̀ kan nú ẹ̀ ẹ̀ káwọn àlùfáà wo kàn mọ́ sí pọ́ìntì kan bẹ́ẹ̀ inú ọ̀rọ̀ tí àlùfáà wa Al-Hareery sọ kan tó wá kí wọn pé ẹ kú iṣẹ́ lónìí. Ẹwọ́ ti ká kí yín kúṣẹ́ ẹyọ kan òun ni wípé ayé ń fi ẹnu gún àwọn àfáà wọ́n ń bú wa wọ́n ń sọ̀rọ̀ tí ò dáa sí wa wọ́n ń bú wa pẹ̀lú àwọn ìṣẹ̀lẹ̀ tí ń bá ń ṣẹlẹ̀ tó wá fọ́ọ̀lù sọ́dọ̀ àfáà. Àfáà wa Al-Hareery wọ́n ní solution la need àmọ́ a lè rí solution títí tálíkì àmọ́ fi dé lódodo fẹ́ni tí ó bá gbọ́. Ànábì wa Suleiman nígbà tí ń lọ ó pa atẹ́gùn láṣẹ ó ní mo fẹ́ débì kan atẹ́gùn wa sọ̀kalẹ̀ fún ó sọ̀kalẹ̀ fún ó tẹ́tẹ́ ó jókòó ní wọ́n ń gbé Ànábì wa Suleiman lọ ó dàrin nǹkan ìtẹ́yẹ ń fì
ń fi bí ìgbà tí yóò da Suleimana nù. Suleimana sọ pé ìwọ ọ̀tẹ̀ yìí farabalẹ̀ dúó déédéé fún mi, dà mí láàmú. Ó ní èmi náà dúó déédéé, àmọ́ ó dìgbà tí wọn náà bá dúó déédéé pẹ̀lú Ọlọ́run kémi náà ó tó dúó déédéé fún ọ. Kí ni tó fà á títẹ̀ fi wí bẹ́ẹ̀ fún? Ó ní ntí Suleimana rò lọ́kàn nígbà tó fẹ́ gorí ìtẹ́. Ìdúó déédéé àwọn àfáà òun ni solution tá a need nínú Islam. Kí wá ní ìdúó déédéé àwọn àfáà? Àwùjọ Islamic society àtàwọn olórí mùsùlùmí. Islam gangan lẹ̀ Yorùbá tá a wà yìí kò só lórí inú Islam. Ẹ wá sọ Darul Ifta ìta nílẹ̀ Yorùbá ní gbogbo tí ń jẹ́lẹ̀ Yorùbá ẹ lè rí. Ẹyọ kan tí rábítà tó fẹ́ nàró lérí ẹ̀ òun náà tó ń bá wọn jà lérí ẹ̀ yìí. Ibẹ̀ ni ó bá jẹ́ House of Assembly fún ìtìjẹ́ Islam nílẹ̀ Yorùbá. Gbogbo orú àgbákò yìí ibẹ̀ ni wọ́n máa rí fáà kálukú sí. Ọ̀rọ̀ tó kan mùsùlùmí wọ́n á gbé l'Abuja kò wá sí House of Assembly ti Islam. Kò sí gbà fún lólórí. Èmi olórí ni mí, olórí ni wọ, ọ̀gá lèmi náà láàyè kó wa. Lópin ìgbà tí ìyẹn ò bá ti ní solution, a gbọ́dọ̀ retí solution lọ́dọ̀ àwọn èèyàn. Bí wọ́n ti máa nà wá ń kó bó kọ́ ọ̀rọ̀ nu. Ó dìgbà táwa náà bá dúró déédéé láàrin ara wa. Àlùfáà wa Al-Hareery ẹ kú iṣẹ́ tààrà. Inú ọ̀rọ̀ 15 point nìkan nu. Tá a bá tún yà síbẹ̀ yẹn yóò ní ẹ́písòdù á sọ̀rọ̀ àwọn mufti lọ́lọ́tọ̀. Ibẹ̀ làwọn àlùfáà wa fẹ́ ká mọ bí àlùfáà wa Al-Hareery ti rí. Ọ̀rọ̀ tí àwọn àlùfáà wa sọ mọ̀ tánjọ́ Friday àwọn àlùfáà rà fún wa. Bó ti rí nù, bó ti jẹ́ nù. Ẹni tí ò bá máa bá wa lájẹ́ àgbà nígbà tí wọ́n ń lo ìjà àfà lọ́dọ̀ tí ó bàjẹ́ dàsìkò tá a wà yìí kó wo bí àlùfáà wa Al-Hareery yìí ti rí. Ẹni tí ò bá mọ̀ lánàá Sheikh Adam nígbà tí wọ́n ń lo ọ̀dọ́ inú ìjà àfà tí ó bàjẹ́ darúgbó wọn kí wọ́n wo àlùfáà Al-Hareery. Ìṣẹ̀dá àlùfáà Al-Hareery wọ́n gbé small body wá látọ̀dọ̀ Ọlọ́run but ẹ́ńjìnì tí ń bẹnu àwọn mọ́tò Dangote yẹn àwọn ẹ́ńjìnì yẹn wọ́n lè gbé sínú káà kékèké wàláì tàláì súnmọ́ bí láì rẹ̀ sí ìlàhùwà aṣọ funfun lérí bẹ́ẹ̀dì àfáàní àwọn náà ń jẹ́rìí pé Al-Hareery àfáàní wàláì bàbá rí mọ́kọ́ o. Tí bàbá Ọláwùmí ò bá lọ́mọ kéwù kankan mọ́ ju àlùfáà Al-Hareery lọ ó tó bẹ́ẹ̀ ká tó wá pé wọ́n nírú wọn bí ẹgbẹ̀rún. Làwọn àlùfáà fi ní mi pààyàn lé látòní ẹ̀yin ọmọ kéwù ẹ̀yin tí ń bóde lẹ́nu Al-Hareery yìí ẹ̀yin ọmọ kéwù tẹ́ ẹ bá ti kó àlùfáà Al-Hareery látòní lọ ẹ máa fi kún pé Durratul Wa'idhin ẹ gbọ́ lóhun tóbi lẹ́ẹ̀kan sí Durratul Wa'idhin. Àwọn ọ̀rọ̀ olówó iyebíye àwọn ọ̀rọ̀ tó ní value ní bóde lẹ́nu àlùfáà yìí. Gbogbo ohun tí ń jẹ́ wá sí pátá kí àlùfáà ó máa jẹ́ ẹni tó ní value nù wọn lọ́dọ̀ kó máa jẹ́ value gbogbo wọn. Bá àlùfáà ọ̀dọ́ tí ó ṣe wá sí ó bá ṣe wá sí lónìí tọ́rọ̀ rẹ̀ ó bá ní value àfi kó múnú ọ̀rọ̀ àlùfáà Al-Hareery láwọn ọ̀rọ̀ gidi tó bá jẹ́ ké mòlúdì là ń ṣe ni àti fún yín borun rẹ̀ lónìí. Tó yẹ ké bẹ́ẹ̀ ló bá rí àdúrà kan náà ni mòlánú ṣe àdúrà yẹn ànábì a máa ṣe ànábì a máa sọ pé nígbà tí n bá ti ń sùn tí n bá ń jí
kí òní mi ó máa dájà náà lọ ó ti rí báyìí tó bá dọ̀la kan ọlọ́run mọ́sọ̀ Alfa Al-Hareery di ìdákúdà albarikola Muhammad Rasulullah ọlá sallallahu alayhi wa sallam laqad ja'akum kali ilafi kan Alfa wa àgbà onímọ̀ àgbà ni olùsọ̀rọ̀ àgbà ni olóyè àgbà ni ẹni tó jókòó tàgbà lánàá tòní tí wọ́n ń lo nǹkan àgbà láyé àgbà lálùbáríkà àwọn àgbàlagbà Alfa wa àgbà olówó lágbà awwalu salihin ẹ rí i pé àgbà wọn bẹ́ẹ̀ olówó lágbà àwálù gan nọ́mbà 1 gan àgbà ni àwọn náà wá ta wájà ọ̀rọ̀ tí Alfa Al-Hareery ń bá lọ àwọn Alfa fẹ́ gbádùn wọn laqad ja'akum ilafi fún Alfa Al-Hareery ọlọ́mọṣà jẹ́ pé láyé ọlọ́jẹ́ ló pẹ́ tó bá já sí pé lóòótọ́ báwa alájí àgbà wọn ò já ewé wọn ò já egbò wọn ò wẹgbẹ́ wọn ò wọ nǹkan kan wọn ò fi ẹ̀yìn rìn wọ bí tí wọ́n ti ń ta ẹ̀mí tí wọ́n lè rà ń bẹ̀ àwọn arìn lọlé ẹ̀mí àwọn aláwọn fẹ́ ra ẹ̀mí ìsọkúsọ ni bàbá alájí àgbà huwa bari omin dhalika olúwa bùn wọn lọ́fẹ́ lè ní lọ́fẹ́ ló bùn wọn wọn àfẹ́ ìrìn wọlé ẹ̀mí àwọn á lè ra ẹ̀mí kún ẹ̀mí bàbá alájí àgbà fúnra ọlọ́run ló gùn wọn lẹ́mìí bàbá lo 100 years wọ́n fi di 100 years kalẹ̀ báyìí tó bá yẹ kí bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ ní 12 years wọ́n lò bẹ́ẹ̀ lọ́gọ́rùn ọdún ó fi wá kalẹ̀ bẹ́ẹ̀ tọ́lọ́hún tó ní wọ́n síra àfọláyé wọn náà tọrọ kódà bí òní jọgọ́rùn wọn lọ kó fún yín lọ́gọ́rùn ọ̀hún kó sì fáwà náà jàmọ́ ẹ̀ sí àmín. لقد جاءكم لإيلاف لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما أنتم حريص عليكم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. جماعة نقول إجازة آمين. آمين. إجازة آمين عليك.